ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀ pátápátá ní sílé toko, ẹ̀yin ọmọ Oòduà, ẹ̀yin ọmọ káàárọ̀ àjíire, etí yín mélòó? Ẹ múra kó le o, ẹ múra kó le o. Ẹ jẹ́ káwọn arábí yìí mọ̀ pé ilẹ̀ Yorùbá náà ń pè bí kí ló ń ṣẹlẹ̀ gangan. Ó máa ń lọ póṣù kan tán ti kó àwọn ọmọ tí wọ́n kó l'Ògbómọ̀ṣọ́. Èmi mọ̀ pé ilé ayé á ti sú àwọn tó wà láhàámọ́ wọn. Àwọn ẹni wọn ò láàánú, wọn ò láàánú ọmọdé, bẹ́ẹ̀ ni wọn ò láàánú àgbàlagbà. Ọlọ́run dẹ̀ máa bá wa ṣẹ́gun wọn nílẹ̀ Yorùbá yìí. Àwọn alálẹ̀ Yorùbá máa bá wa ṣẹ́gun wọn. Ọlọ́run máa bá wa gbàgbára lọ́wọ́ wọn. Àti gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n pàmò pọ̀ mọ́ àwọn agbésùnmọ̀mí tí wọ́n ń ṣiṣẹ́ ibi tán ní wá lára. Ọlọ́run máa bá wa fojú wọn gbolẹ̀. Ọlọ́run wá fàjọba wọn ya, á dojú wọn délẹ̀. Ó lọ pé èmọ́ ti ń sìn tí àwọn tíṣà àti àwọn akẹ́kọ̀ọ́ tán ti kó wọn wọgbó. Ayé á ti sú àwọn èèyàn yẹn. Ìyá pírísípà yẹn, ìgbà tó wọ́n kọ́kọ́ wọbẹ̀ àwọn ti rò pé ṣeréṣeré ni. Ìgbà tí máa padà rí fídíò wọn kan níbi ìjẹta, nǹkan ti ṣèyá yẹn. Ṣé bá ṣe máa wò lélẹ̀? Ẹ̀yin ọmọ Yorùbá ẹ dìde, ẹ̀yin ọmọ aládé ẹ dìde. Tẹ́ ẹ bá ṣe ń fi tìjọba ṣe nǹkan bàjẹ́. Ẹ dìde láti rescue àwọn ẹni yìí, gbogbo ẹ̀yin alágbára pátápátá. Inú mi ti ẹ̀ wá dùn, mo rí i pé ọ̀kan ṣoṣo làwa Yorùbá ṣera wa lọ́kan. Ẹ ṣé gbogbo ẹ̀yin ọmọ Ògùn State, ẹ mà ṣe o, ẹ mà kó àdúró ti àwọn ará Ọ̀yọ́, àwọn Ògbómọ̀ṣọ́ yìí. Mo rí wípé gbogbo ilẹ̀ Yorùbá náà ti dìde, náà ṣe ìwọ́de fún àwọn tó wọ́n kó wọnú igbó yìí. Mo wá rí nǹkan kan, àwọn fídíòs kan tó dùn mọ́ mi nínú. Mo rí pé ní Ògùn State yìí àwọn èèyàn wọ́n dìde, wọ́n bẹ̀rẹ̀ sí ní pé àwọn alálẹ̀, wọ́n ń ṣe ètùtù. Á tú àbá lágbára Ọlọ́run, ètùtù yín á gbà lágbára Ọlọ́run. Ayín àgbà ẹ sọ̀rọ̀ ẹ bọ̀, ẹni gologẹ́nẹ́ ni adìyẹ ń toko èèmọ̀ bọ̀. Gbogbo àwọn tí wọ́n kó yìí pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ yìí, pẹ̀lú ìṣọ̀kan yìí, Ọlọ́run á darí wọn wálé lágbára àwọn alálẹ̀ wa. Gbogbo ẹ̀dákẹ́dà tó bá wá wà ní ilẹ̀ Yorùbá yìí tó sọ pé kó má tò, ẹ̀yìn òkú là ń jàkàrà. Gbogbo wọn pátá nígbà tí a bá máa jubilate, gbogbo wọn ilẹ̀ á ti mì wọ́n, alímì lórúkọ sílẹ̀ ń jẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí ìbàjẹ́ nílẹ̀ Yorùbá yìí, tẹ́ ní kílẹ̀ Yorùbá wa má tò, ẹ̀yin nìyẹn, Ọlọ́run nìyẹn. Àwọn alálẹ̀ àbá wa mú yín, wọ́n bá wa dè yín ní ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ àtọwọ́ àtẹsẹ̀. Mo wá gbórí pé mo rí fídíò kan bá pàdé tí wọ́n ní pé àwọn agbésùnmọ̀mí béèrè ransom lọ́wọ́ gọ́fúnà Ṣèyí Mákindé. Wọ́n tún béèrè ilos wípé àwọn fẹ́ gbà pẹ̀lú àwọn òǹjà kan, gba ilos kan bẹ̀rẹ̀ sí ní fi jí wa kó. Advice mi fún bàbá wa gọ́fúnà Ṣèyí Mákindé ni pé ẹ ò gbọ́dọ̀ fún wọn ní ransom kankan, wọn ò deserve ransom kankan. Ẹ má fún wọn ní ransom o, gọ́fúnà Ṣèyí Mákindé. Ẹ má fáwọn agbésùnmọ̀mí ní ransom o. Solution ni kẹ́ ẹ wá láti gba àwọn èèyàn wa tó wà nígbèkùn sílẹ̀. Ransom kọ́ ni solution o. Nǹkan tó bá mú yín tẹ́ fi fún wọn ní ransom, ẹ ti ta gbogbo ilẹ̀ Yorùbá, ẹ ti tà wá pátápátá sọ́wọ́ àwọn agbésùnmọ̀mí, ẹ ti tà wá o. Agbára wọn dé, ipá wọn dé, wọ́n wá bẹ̀rẹ̀ iṣẹ́ lóní rẹpẹtu. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ilẹ̀ Yorùbá náà ń pe bísẹ̀. Ẹ má fún wọn ní ransom kankan. Ẹ gbọ́dọ̀ gba àwọn èèyàn wa padà. Ẹ pé àwọn alágbára ilẹ̀ Yorùbá, ẹ pé àwọn tó lákíkanjú tí wọ́n lè kojú ogun, tí wọ́n lè kojú ìjà, tó volunteer ara wọn, tó fira wọn sílẹ̀ láti gbà wá. Nǹkan tí wọ́n bá ń fẹ́ ẹ fún wọn.
ra jágàmù ìbọn tó ìbọn ẹ rà lé wọn lọ́wọ́. Gbogbo nǹkan tó bá lè fi protect ara wọn ni kẹ́ ẹ rà fún wọn. Gbogbo àwọn àjàjàgbara ilẹ̀ Yorùbá yìí ẹ pé gbogbo wọn jọpọ̀, ẹ pa àwọn OPC, ẹ pé bàbá wa Gani Adams, ẹ pé bàbá wa Sunday Igboho, ẹ pa àwọn kan tún ṣì wà, àwọn heroes kan tún ṣì wà tó ń fojú hàn tó jálágbára, ẹ wá wọn kàn, ẹ wá wọn rí, ẹ béèrè nǹkan tí wọ́n bá fẹ́, ẹ fún wọn lóhùn ìjà tí wọ́n lè fi jà, tí wọ́n lè fi kojú àwọn ará bíi. Ẹ jẹ́ kán lọ bá wa gba àwọn èèyàn wa sílẹ̀, ẹ má fún wọn ní ransom o. Tẹ́ ẹ bá fún wọn ní gbogbo nǹkan tí wọ́n fẹ́ yìí, Yorùbá ti finish àti tán, tọ́rágbára wọn á dé. Báwo ni wọ́n ṣe wá fẹ́ jẹ gàba lé wa lórí nílẹ̀ bàbá wa? Kójú má rí bí gbogbo ara lóògùn ẹ̀. Ẹ jọ nítorí Ọlọ́run, ẹ má fún wọn ní ransom kí ransom kankan. Ètò bí àwọn èèyàn, àwọn alágbára nílẹ̀ Yorùbá tí wọ́n ṣe máa dìde láti lọ bá wa gba àwọn stúdẹ́ǹtì àtàwọn tíṣà wọn wálé, ó ní kẹ́ ẹ ṣe. Kàkà kẹ́ ẹ kówó fún àwọn agbésùnmọ̀mí, ẹ pé àwọn heroes wa, ẹ kówó tó jọjú fún wọn, ẹ kówó tó jọjú fún wọn, ẹ fún wọn ní go ahead, ẹni kán lọ bá wa gba àwọn èèyàn wa wálé. Ọlọ́run dẹ̀ máa fún wọn ṣe lágbára Ọlọ́run. Ìkọ́ kì í kọ́ bá láì dìdì kan kì í dìbàrà. Òde tí wọ́n bá lọ báyà lọ bọ̀ ni. Àwọn alálẹ̀ Yorùbá bá mi sì wọ́n lẹ́yìn. Ọlọ́run á gbàgbára lọ́wọ́ àwọn alágbára tó ń fagbára ayé ni wá lára. Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Wàhálà lọ́tún, wàhálà lósì, a lè sẹ́ran mẹ́ran kó kanra wọn pa. Ṣé wàá rí gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nídìí ìbàjẹ́ tí ẹ ò sí níbi tí kí nǹkan da àfi kí nǹkan bàjẹ́ yìí? Ọlọ́run á mú yín o, alálẹ̀ á mú yín o, ilẹ̀ á mú yín ọ̀gọ́rọ̀ afọkọ́yẹrí alápòkà. Àfi tí ò bá ń jórí ilẹ̀ tí ń jẹ, lẹ tí ń mu, lẹ tí ń sùn. Àfi tí ò bá ń ṣorí ilẹ̀ máa wọ̀sùn tẹ́ bá kú nìkan ló kù. Tẹ́ ẹ jẹ́ ọmọ Yorùbá tẹ́ tún gbàbọ̀dé fún wa nílẹ̀ Yorùbá yìí. Iná Ọlọ́run á dáhùn lára yín. Kí ló dé, kí ló ṣẹlẹ̀ gangan? Àwọn ọmọ ọlọ́mọ, ìyá oníyàá láti bí oṣù kan tán ti kó àwọn ẹni ìwọnú igbó lọ. Báwo náà ṣe fẹ́ máa jẹ, báwo náà ṣe fẹ́ máa mu? Mo tiẹ̀ tún wá gbọ́ wípé ṣé lóòótọ́ ni? Ẹ wò, ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí, ẹ bá mi like, ẹ bá mi comment, ìyẹn ló máa jẹ́ kóríyá láti tún máa ta àwọn aṣíwájú wa jí. Ẹ bá mi subscribe sí YouTube mi Yorùbá ni wá entertainment, ẹ jọ̀ọ́. Ojú òní tì yín. Mo gbọ́ wípé ìkan ti kú nínú àwọn ọmọ tó kó wọgbó. Mo gbọ́ pé ìkan ti kú nínú àwọn ọmọ yẹn. Ṣé lóòótọ́ ni ìkan ti kú nínú àwọn ọmọ tó kó wọ́n gbólógbò mọ́ṣọ́? Má ṣe o. Yorùbá kí la gbà lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí yìí? Kí la ṣe nínú ìran tó ń fàyàn mọ́ra jù? Yorùbá ni ọ̀kan la jẹ́. Nínú àwọn èèyàn tó ń accommodate èèyàn, ìkan ni Yorùbá jẹ́. Torí ẹ̀yin alágbára wa, ẹ dìde nílẹ̀ Yorùbá, ẹ má wòran. Ẹ má jẹ́ kó dìgbà tí omi bá tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Wàhálà yìí ti ń pọ̀ jù. Ẹ má jẹ́ kí nǹkan kọ́gùn yẹn má jẹ́ kó kọ́gùn sáwa tá a kú. Ẹ jọ̀ọ́, mo fọlálẹ̀ ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ yín, ẹ dìde. Ẹ má dà